káwọn padà yín ara lé ètò Miliki Express ṣì ń tẹ̀síwájú pẹ̀lú àlejò wa Helen Paul tí gbogbo ayé mọ̀ sí Tàtàfó. Wọ́n dẹ̀ ti ń pa wá lẹ́rìn látàárọ̀. Kí ló dé? Ẹ máa ti mú kọ́kẹ́ kí ló dé? Ẹ ń pa mí lẹ́rìn. Sẹ́ni bí omi, ẹ mú bẹ́ẹ̀ mi. Ṣé fẹ́ mẹ́mu? Ẹni tó bá ti lẹ́bùn ẹ̀ tó bá ṣe pọ̀ máa ní rẹ̀ lára ẹ pẹ̀lẹ́. Omi ìlera mi lára rodo náà ni. Tó tọ́ ni kóhùn má lọ sá lọ. Ẹ pẹ̀lẹ́. Kò ní dáa kóhùn sá lọ lórí ètò. Ó bá yá kéèyàn máa sí tó ìmá máa ṣáìdì Tàtàfó ṣe mọ̀ pé ètò ìṣẹ́jọ́ nìyẹn. mo sọ fún ẹ o ọmọ máa tẹ̀lé Tàtàfó lọlé o Tóyìn. ilé wa gbára wa. Yes o. You know. Bẹ́ẹ̀ni bó ṣe gbà ní ó ti polówó lọ. Àbáwọn nílé sí ṣe lásán àwọn olówó là ń bá ṣe. Àwọn aláǹkárá máa ń tí wọ́n sẹ́gbẹ̀ẹ́ kan. Ẹ̀rí lẹ́sì láàrin Ẹ mọ̀ pé téèyàn bá wà Ankara kò ní jẹsẹ̀. Ẹ má dà wọ́n láwọn pín dọ́lọ́ sí pàtí pàtí. Kí làwọn kí lè máa Lápọ̀. gàrí àtẹ̀pà àti ṣúgà. ṣé tá a bá ń bá báyìí lọ a ní béèrè kankan tó jọjú lọ́wọ́ Tàtàfó lè ní. Tàtàfó ni. So jẹ́ ká bẹ̀rẹ̀ pé báwo lẹ ṣe bẹ̀rẹ̀ iṣẹ́ gbogbo ẹ̀ tẹ́ bẹ̀rẹ̀ yìí? Èwo lẹ́sẹ̀ kọ́kọ́ bẹ̀rẹ̀ ní gbogbo ẹ̀? Ó sú èmi gan tí n bá ti ń rò mí kí n mọ̀ ẹ́ tí màá kankan tọ́ka sí. Nítorí pé àti kékeré lèmi ti bẹ. Mo dẹ̀ máa ń fi ọ̀rọ̀ mi sọ fáwọn òbí nílé wípé kọ́ má máa pa action mọ́ ọmọ lára. Bí mo ṣe bẹ tó nínú bíbẹ mi àwọn olùkọ́ wa láti primary school wọ́n rí nǹkan burúkú nù ẹ̀. Instead wọ́n wò pé ọmọdé yìí ó bẹ ó mọ̀rọ̀ sọ wọ́n fi mí sí debate group. Ọmọdé yìí ó mèrè ṣe wọ́n fi mí sí acting group. Ọmọdé yìí kò sí ni ó ṣàláìkì ká máa rí mi tá bá ti ṣe ń ta house sport bí n bá jẹ́ queen wọ́n á gbé mi síwájú flag bí n bá sí lẹ́yìn iwájú flag mo máa bọ̀ wá lẹ́yìn gangan tó jẹ́ pé a máa wọ aṣọ òkè báyìí ni tá bá wá déwájú headmistress àtàwọn èèyàn ńláńlá wọ́n wá ní káwa head of house àti father of the house ká bọ́ síwájú ká jó díẹ̀ ká wá padà sẹ́yìn nǹkan tó wá máa máàṣì lọ a ṣáà máa ń rí àwọn iṣẹ́ bẹ́ẹ̀ yẹn ṣe láti kékeré wa láti primary school àwa dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé Ọlọ́run ò jẹ́ kí ó já sásán bọ̀ èyí tí mo wá ti rántí dáadáa tí mo máa fi ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ni pé kámẹ́rà ò kúrò ní ojú mi láti ìgbà tí mo ti sọnù kékeré mi mo sọnù gbà yẹn nígbà tí Rashidi Yekini Samuel Okparaji nígbà tó kú gbà yẹn adẹ̀ sì ń gbé Fádèyí ní gbogbo àwọn àgbàlagbà àdúgbò ilé wa náà bá bẹ̀rẹ̀ eré yìí Samuel Okparaji tukú náà bá ń sáré lọ stadium ẹ máa sọ ọmọdé tó bẹ èmi ò mọbi tó ń sá lọ èmi ò kàn pa àwọn èèyàn ń sáré èmi náà bá gbé bọ́kẹ́tì omi mo bá gbé lẹ̀ mo bá bẹ̀rẹ̀ sí bá sáré tẹ̀lé wọn tá bá bẹ̀rẹ̀ eré yìí nígbà tó máa fi dáàrin ọ̀nà mi mọbi táwọn tí mi ṣáà mo ti mò ń lọ mo bá sọnù mo bá bẹ̀rẹ̀ sí máa ké láàrin títí ẹ̀yọ́ mo sáré ni èèyàn kan ṣàánú mi ó bá mú mi lọ sí ilé-iṣẹ́ tẹlifíṣọ̀n tó wà ní Yaba ń gbà yẹn wọ́n máa ń pè Ṣáná 2 àbí wọ́n ṣàgbé mi lọ síbẹ̀ abádébẹ̀ náà wọ́n yẹn bá kun powder ìjọsìn powder náà bá gbọ̀n sí mi lójú bọ́n ṣe gbọ̀n sí lójú náà bá gbé kámẹ́rà sí mi wájú àwa tó bíi 10 aṣọ́nù níjọ́ yẹn ilé-iṣẹ́ tẹlifíṣọ̀n yẹn náà bá ní ká máa sọ orúkọ wa kán balẹ̀ máa sọ fún wọn pé àyìn dábàá náà àwọn ọmọ yìí o wọ́n ti bá yín rire o mo bá bọ́ síwájú kámẹ́rà ọba ní òkè kí lorúkọ mi mo bá ní orúkọ mi Helen Paul ó ní bọ́lá àdírẹ́sì ilé wa mi ìmọ̀ àdírẹ́sì ilé wa mo kàn sáré ní mo ò dẹ̀mọ́ ibi tí mo sọnù sí. Luckily for me ìṣàrà àdúgbò wa kan ṣáà mú mi padà lọlé mo wá notice láti ìgbà yẹn lọ ní kámẹ́rà ò ti fi wájú mi lẹ̀ mo wá rí pé ìwọ Ọlọ́run ó mọ̀ tóbi lọ ọba o tó bá ṣàṣe bẹ̀rẹ̀ díẹ̀díẹ̀ nìyẹn a dẹ̀ wọ iṣẹ́ àparí secondary school a bẹ̀rẹ̀ sí máa ṣiṣẹ́ drama department ní secondary school a máa gbé kọ́ọ̀pù wálé ní dìbéètì a máa tójọ́ a máa gbé kọ́ọ̀pù wálé a bá dẹ̀ tún parí secondary school a bá ní ká lọ wáṣẹ́ bàtà ṣáà máa rí iṣẹ́ aṣáàríṣẹ́ receptionist ní Èkó FM ibẹ̀ láti bẹ̀rẹ̀ voice over láti bẹ̀rẹ̀ backup láti bẹ̀rẹ̀ rédíò díẹ̀díẹ̀ tá fi wá wọ iléeṣẹ́ a fi wá wọ yunifásitì tá wá fi bẹ̀rẹ̀ entertainment báwọn èèyàn ṣe ń tá wá fi ń pa owó wọlé torí tá a bá ní pé ká máa sọ lọ a lè máa parí ọ̀rọ̀ yẹn lénìí. Tàtàfó adé sọ pé àjọra ó ní wàá fẹ́ ṣe. ẹyin àti ta ni ṣé mi bóra. èmi ò bóra. kí lélẹ̀ ẹ wo kọ́lọ̀ mi sí kọ́lọ̀ yìí. kó wọ́n dà pa àjà ẹ pẹ̀lẹ́. ẹ wo kọ́lọ̀ mi sí kọ́lọ̀ yìí nà same ni. Same náà yẹn jọra gan lóòótọ́. ó yé mi ẹ pẹ̀lẹ́ ẹ bá wọlé. lórí ọ̀rọ̀ bíbóra táwa ń sọ yìí ìlú mọ̀ọ́ká wa kan actress wa kan náà jáde láìpẹ́ yìí ó ní nǹkan tó ń trend sí ni kí ọmọ bóra wọ́n dẹ̀ ní kò sí nǹkan tó burú náà kí ni ẹ̀yin máa sọ sọ́rọ̀ yẹn.
nǹkan tí mo ní sọ sí ni pé nǹkan tó bá ti fẹ́ o lè yọ kúrò. Bẹ́ẹ̀ni. Èmi ò sọ pé ó wà ní Bíbélì pé ká má bá yàn kankan dájọ́. Thou shalt not judge. Nǹkan tó bá ti wọ̀n ẹ́ tó bá ti mọ̀ pé ó dá fún ọ òun ni kò ṣe. Kò sí ni káwọn èèyàn máa sọ̀rọ̀ bó bá dúdú yàn mí àná dúdú jù bó bá pupa yàn mí àná pupa jù yìí tó bá ti pí ẹ tó nú ẹ bá ti dùn mọ́ òun ni kò ṣe. Tẹ́kọ̀ tó bá wo ra inú àdùn wá wò pé Olúwa èmi rèé mo dúpẹ́ o. So ìyí tó pè yín lẹ́yìn náà ṣe yẹn. A máa padà sí orí ọ̀rọ̀ bí Tatafo ṣe jáde kọ́sá kan kọ́ Tatafo ìyá yóò ṣàdédé sọ ní Tatafo Ellen Paul. Rárá o àwọn ló sọ̀rọ̀ àwọn Tatafo. Ẹ̀yin ará lé ẹ jẹ́ ká dókè lọ tá bá padà dé àwọn àti Tatafo àṣewálé agodo à ń bọ̀. Ọ̀gá line sef bẹ́ẹ̀ ni o it's Pasuma one down abọ́ DJ Toxic on the beat abọ́. Every day, on my knees I dey pray for the blessing when they come my way and the good things when they come my way. Every day, on my people that they celebrate for the blessings I see all around. I thank God for my life. Oh yeah, say abo. Oh yeah, patewo. Too much money spending, the rose in the fountain, everybody dancing, the money in a mountain. Oluwa gbé mi lékè o, everything is okay o. Every day, on my knees I dey pray for the blessing when they come my way and the good things when they come my way. Every day, all my people that they celebrate for the blessings I see all around. I thank God for my life. Oh yeah, say abo. Oh yeah, patewo. Pasuma one down. Some of them they wonder. Oh, I started from the gutter, now I done the run town. Nítorí pé Olúwa ló ṣe o, iṣẹ́ ọmọ ènìyàn o, ọjọ́ ọmọ ènìyàn o, wọ́n ti ṣẹ́gun wọn làdámọ́ ti pẹ́ o. Celebrate for the blessings I see all around. I thank God for my life. Oh yeah, say abo. Oh yeah, patewo. Oh yeah, patewo. Oh yeah, say abo.